Mama should not be on the way if you want to live by the standard of man. But God who sees beyond man, Ọlọ́run tó rí ju ènìyàn lọ, ó ní màmá yìí ní ọ̀tún ìyá, ní ìyá ìjọ pàtàkì ọ̀tún ọ̀tún bàbá ìyá ìjọ, kò tí ì sí ìyá ìjọ. Pé kí màmá jẹ́ ọ̀tún ìyá ìjọ kó máa ṣáájú ojú gbogbo àwọn obìnrin. Kí ni màmá jẹ́, kí ni màmá ní ìlú ànáìlò? Bọ̀dọ̀ tó rí tí ó wà nínú ọkàn ènìyàn, ó mọ̀ pé ìyá yìí tó bẹ̀, ó ju bẹ̀. I will never forget one day. À ń ṣe pastor's appreciation Sunday. I thought as the anikaba ṣe kábà ní ọgbọ́n Yorùbá yẹn sọ̀rọ̀. Ìmọ̀rírì àwọn àlùfáà wa. Bàbá sì tẹ̀ kẹ́kẹ́kẹ́ ó fi envelope sí mi lọ́wọ́. Mo ń pè ní ọjọ́ fún màmá lọ́wọ́. Ọkàn mi ní ìgbà súre fún ìyá yìí. Tó pé inú tó ní ló ti fi fún ọ. And that is acceptable sacrifice before God. Ọ̀pọ̀lọpọ̀ alónìí we look for the praise of men. Kí ni àwọn èèyàn máa sọ nípa tèmi? Kí wọ́n á ní mo jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ wọn lé kiri? Let people be able to approve that I'm right. Táwọn ilé sọ pé kò ṣe dáadáa. Àgbàgbọ́ pé nìkan wà tó mọ èrò inú wa ju ara wa lọ. Dàtà sọ fún wa ju àgbà tí mo lọ. Ó ní ní gbogbo àwọn tó sọ sílẹ̀. Olóbìnrin yìí yọ gbogbo àwọn ẹ̀kú lọ. Hello, ìrìn àjò rẹ nínú ayé ṣé ká nígbà púpọ̀ náà rẹ̀ yẹn. Ìtò ṣe lọ́wọ́lọ́wọ́ tó mọ̀ pé gbogbo ẹbí ló fi ṣe ṣé ká nígbà púpọ̀ náà ṣe tèmi ní. What is the motive behind your action? Christ is not looking at the motive, he is looking at what is inside you. Pẹ̀lú ọkọ̀ yàyà lóbìnrin ní kó gbogbo tó níwá. He rendered the help, the thanksgiving to God with everything that he has in himself. Ṣé gbogbo ọkọ̀ rẹ náà lọ fi ìsìn òtútù àti òtútù lọ? Ayé tí a wà ní ayé tí wọ́n kálukú sọ́ba rẹ̀ ni. Hello? Ṣé tí mo ní tí ò tí ìjọba ìjẹba àti wọn abẹ́ nìkan? Ètí èdè sọ pé ètí ìdílé ìdílé bàtú àgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bíbélì sọ pé obìnrin yìí gbogbo tó ní kò rọrùn pé kí ni mo fẹ́ lọ bá dé bá lé lóko sílẹ̀. Is that the way you are living your life? Independent life or you are living a selfless life? Pé tí bá fẹ́ lé sílẹ̀ tó wà fún mi. Tí bá ṣe lé kí ni mo fẹ́ bá débẹ̀. Mama lived her life, leaving everything to God. Pété ṣe tèmi bí ọkàn mi ti gbà láti ṣe tèmi ẹlẹ́rìí. Ètò òṣè lọ́wọ́lọ́wọ́ ṣe kálí bàbá náà ṣe àbúrò ṣe gbogbo ti lọ hàn lọ́wọ́. Today what we are looking for is the praise of men. I want the approval of men. Káwọn ìlànà tó náà ṣe ojúṣe tèmi. Ojúṣe rẹ tó ń ṣe yẹn ṣé lóòótọ́ àti lóòótọ́ àbúrò ṣe tìǹtìǹ rẹ. Mama live her life a clean, simple and plain life. Bí màmá ti dàgbà tó màmá ṣe máa ṣe kẹ́kẹ́kẹ́kẹ́ láti kú. Nígbà tí mo kò sọ àpẹẹrẹ yẹn ni màmá wà. Màmá rìn láti panápaná. Bálẹ̀kọ̀ àbúrò súnmọ́ màmá. Bí bàbá ti rìn á sì ní àná. Tàbí kó ra kó owó tó ní àná. Tó kó máa kó òun fẹ́ sí ọlọ́run àná. Ó rẹ̀ sí tọkàntọkàn títí ìgbà tó máa kó bàbá sọ́nà. Iṣẹ́ ìsìn rẹ̀ is it for the praise of men or for the praise of God? Ìtò òṣèlú ojú àánú tó ṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí tábàlá sí pé lọ́wọ́ jẹ́ ìfúnlẹ́ nílò òjúkọ́ tó wà kàwé náà ṣe gbogbo rọ́ tábà máa ṣe ẹbí jẹ́ ìrìnà àtọ́gbọ́ tó bá tẹ̀lé náà kéde náà máa sọ pé ìrẹ̀lẹ́ kéde náà lè rẹ̀ ní bá ká tẹ̀lé náà. Is that the reason why you are living your life? Or you are living your life making ṣe bí ó ti tu inú òwe wá? Gama ní kéde nínú ọ̀pọ̀lọpọ̀ wá gbé ìgbé ayé wa. What do people say? Tí ìbá ṣe wọ́n sọ̀rọ̀. Ẹnìkan wà tó lè para tátúkọ̀ tásọ̀sọ̀ wà láàyè. Ó lò ní kẹ́kẹ́ kábẹ̀rẹ̀. Gbogbo tó kò lè wá ṣe nínú ayé yìí. Èmi lè máa ní kó o ṣe dáadáa. Aláàdúgbò lè máa ní kó o ṣe dáadáa.
Because títí kan wà tó máa wọ kí ni reason tó fi ṣe. The reason behind what you are doing will be used to dodge you. Ìdí tó fi ṣe tó ń ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ ti gba ẹlẹ́wọ̀n náà tó pé gbà tí wọ́n ti ṣe wọ́n ti gba ẹ̀yìn ènìyàn. Mama live her life depending solely on God. I am convinced of one thing. Mama is resting. Not because of anything, because she believes in his Christ. Mama ti parí ní àjọ ẹ̀ gbogbo mi àti ìbọ̀dà ọlọ́run pàdé ẹ̀sìn.